lónìí kánbó àgbọ̀nsàlẹ̀ lónìí kúlà kújàjẹnu lónìí kínla lójú bá ṣe méjì àwòrán kedere ẹsẹ̀ ló ṣe méjì arìnà wàsàwàsà ìbàdí ló ṣe méjì àjòkó sórí ẹni téńté ogójì èèyàn bá dúró 100 ẹsẹ̀ ló jẹ́ ọmọ aláṣẹ mo dé ẹjẹ́ àròkọrin ìwọ gbé gbákẹ́mi ó gbàgbọ́n bódìlé màmá wa gbẹ́jọ bí Kẹ́hìndé Olúdayọ̀ ó kú ọdún màmá Olúwaṣèyí màmá Fúnkẹ́ ó kú ọdún màmá Adéwọlé ọdọọdún làárọ̀ kú ọdọọdún làárọ̀ àwùsọ ọdọọdún làárọ̀ bì lórí àtẹ ẹ kú oríire ṣèbí Bobby Wẹ́sẹ̀ ló pè mí yẹn láti ìlú Abẹ́òkúta ó ní ẹ wá bá mi kẹ́ni mi ẹ bá mi kó lóríire ẹni ó ní ẹjẹ́ àròjẹ́ olórin káyọ̀ pọ̀ mọ̀mọ́ ń ro ti kàyàn láìda ó ní ẹ bá ń kí màmá Ọlábọ̀dé màmá Olúfúnmiláyọ̀ màmá Tèmídayọ̀ ó láwọn ganan ń sọjọ́ bí ó wá láṣẹ yìí ṣàmọ́dún ó nígbà lé ẹ̀yìn èlé ni àwọlé ẹ̀yìn èlé ni lọ́lá olúwa màmá coach ó ní kí n kíyín ó ní kìyín délédélé mo kí Táyé mo kí Kẹ́hìndé ṣe bíbejì ló ń sọjọ́ rí bàbá wa olówó orí Kẹ́hìndé Olúdayọ̀ ẹ sì kú ọdún lára ẹja ro gbogbo níjẹ̀bú òde ẹja lọ kí wọn ìjẹ̀bú òde ò jìnnà débi ká wá wọ mọ́tò débẹ̀ ó kú ọdún ọmọ ìjẹ̀bú òde ọmọ ire nìwà màmá mi ẹkùn màmá Olúwadámiláre àlọ́ kú ọdún ọmọ Awùjalẹ̀ ọmọ arójòjòyè ọmọ alágẹmọ ogun wọyọwọyọ ẹnbẹ́yìn lọ́mọ aládìyẹ ògógó mága ọmọ adìrẹ bà lókun omi lìlì ara òrokun ara ọ̀radìyẹ àlọ́ kú ọdún ọmọ òṣèní òyọ̀yọ̀ òyọ̀mọ́yọ̀mọ́ òṣèní ò lè pa ní ọmọ ẹni dúdú tí ń bẹ́ẹ̀ lé òkúkú mọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sílé àlọ́ kú ọdún ọmọ rẹ́yẹ má màrókò ọmọ moroko kẹ́ẹ̀yẹ ti sá lọ àmọ́ àwa kú ọdún ọmọ anísúlọ́mà lọ́fẹ̀ẹ́ ọbẹ̀ tí ń bẹ́ẹ̀ lé yóò lè bẹ́ẹ̀ tún yaba tó bí ẹ lọ́mọ àlọ́ kú ọdún ọmọ onígbó má dé ọmọ onígbó má wọ̀ mọ́ wọ̀ tó bá wọ gbòòrò yọ dẹni erúbọ ńlẹ bàbá ti yín. àlọ́ kú ọdún ọmọ ìjẹ̀bú ọmọ ire nìwà ọ̀yàn ọmọ olówó òsùnbáyé kówó túdì ó tó gbòde kó tó dowó ẹrú kó tó dorúkọ ọmọ. òrìṣàjẹ́ ńlá bí onílẹ̀ yìí máa wọ gbẹ́jọ bí Kẹ́hìndé Olúdayọ̀ ó yá máa gbọ́ abájọ tí wọ́n fi ń sọ pé kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni ọkùnrin ìjẹ̀bú owó ni dúdú ìjẹ̀bú owó ni pupa ìjẹ̀bú owó ni ìjẹ̀bú tí ò bá ra mọ́tò àsìkọ́lé ńláńlá gbogbo ọmọ ìjẹ̀bú tí mo mọ̀ ló là ló ní láárí ẹ kú ọdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀lẹ̀ ẹ̀ mọ̀ ṣe. mo lẹ́ kú ọdún ọmọ òkè àgbò níjẹ̀bú gbó yẹn lé màmá ẹ̀yìn bí wọ́n gbé bí yín lọ́mọ. ó kí yín kú ọdún ẹ̀yin ọmọ orímọlúsì níjẹ̀bú gbó. màmá Samuel ó kú ọdún ọmọ ọlọ́jà yìí gbó. ọmọ orí ló máa lásìkè ọmọ bí orí bẹ̀sẹ̀ rẹ̀ yẹn lé ìyá ẹ̀yìn. Ọláyínká Tèmídayọ̀ tó ń jẹ́ Bobby Wẹ́sẹ̀ ọkọ Olúfúnmiláyọ̀ ìyẹn lábẹ́òkúta. ó ní kí a ó ní kí n kìẹ́ délédélé. màmá rẹ̀ wà yóò yá tẹ́wọ́ kí n súre fún ẹ. mo lómi ìwọ́n lára ẹja lọ́lá olúwa owó òní wọ́n ẹ. a kì í gorí kíká tó kálá a kì í gorí kànká tó kákàn. ìwà ta òṣùwọ̀n gbogbo ayé ló sì ń fàtà káyé fẹ́ sówó fẹ́ sọ́mọ. ọdún làárọ̀ kó ọdún làárọ̀ àwùjọ ọdún làárọ̀ bì lórí àtẹ kárí ẹni ní lọ́lá olúwa kó gbó bọ́mọ owó tí gbó ńlé arọ́. Ọláyínká Tèmídayọ̀ tí gbogbo èèyàn ń pè ní Bobby Wẹ́sẹ̀ láti lọ Abẹ́òkúta lóní kí n fèyí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. bàbá yín tí ò ní méjì rí ó náà rè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.